lẹ́yìn tí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ìyá tí wọ́n pàdánù àwọn ọmọ wọn mẹ́ta sínú làásìgbò ìṣẹ̀lẹ̀ láabi yìí, ikọ̀ ìròyìn ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ̀ntà tún tẹ̀síwájú láti lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú tí ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà ṣojú wọn, tí wọ́n sì tan ìmọ́lẹ̀ sáwọn ohun tó ṣókùnkùn sí ọ̀rọ̀ náà. Orúkọ tèmi ni Oyèbámijí Wákìlì. Ìlú wo la wà ìsà? A wà ní ìlú Akínlẹ̀lẹ̀. Lágbolé wo? Agboolé ìsàlẹ̀ àrò compound, Sùúrùlérè. Ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ tó ṣẹlẹ̀ ní nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn nílùú Akínlàlú, bó ló ṣe ṣẹlẹ̀ àti pé ibo ló dé kan yìí gan? Ibi tó gbé kan èmi ní ọjọ́ náà, èmi lọ sí oko. Ṣàìdédé ni mo bá ń gbọ́ ọmọ tèmi tí ń ṣe mẹkáníìkì ní ojú odò, tá bá ti kọjá bíìjì ojú odò lọ́ba wá kí bá mi, oko wa náà ni nítòsí fi báyìí lórí kí màmá bọ̀ ńlé o, kí máa bọ̀ o, àwọn àmọ̀tẹ́kùn mọ̀ ti wọ ìlú o, kí bóun sọ fún gbogbo ọmọ o, kọ́ lè tè máa sá lọ o, kọ́ máa sá lọ o. Bàbá sì mú fóònù, bàbá ń pe àbúrò mi tí wọ́n pa ọmọ méjì mà lọ. Wípé ìwọ àbúrò mi Sàràfà, o ti rí ọmọ mi mẹkáníìkì o, Sàràfà Oyèbámijí ló ń jẹ́, máa sá lọ o, pé ọba ń sọ fún àwọn bá Akíbù kọ́ sọ fún ọmọ ẹ̀ ń gbọ́dọ̀ rí ọ ní ààrẹ ìgboro. Àṣé gbogbo ìgbà tèmi ń ké, àṣé nǹkan ti bàjẹ́. Bàbá náà bá tún wá padà bá mi ní bàbá nígbà tí ìbọn yóò wá mọ́ wọn mọ̀, èmi náà bá kú, mo bá fi sẹ́tìmọ̀ sílẹ̀, bàbá lọ, èmi náà bá lọ sísàlẹ̀ wa, nísàlẹ̀ ilé grandfather wa. So bí wọ́n ṣe máa débẹ̀, mo bá wo èrò títì tẹ́rọ lọ ṣúá, kí ni wàá ṣẹlẹ̀ tó wá sí ìlú fẹ́ tún ní àbí ogún wọ̀lú náà bá máa ń ní àmọ̀tẹ́kùn wọn ní síbára ẹ̀ náà sọ ti rùn, wọn ní àmọ̀ ti pa ọmọ ẹ̀ mẹ́ta, wọn ní àti pa Ibrahim Oyèbámijí Ibrahim, wọn ti pa Sumaila, wọn ti pa Ksefi Sẹfíìsì lọ́yẹ ọmọ wa jẹ́, ṣùgbọ́n ìnagi bí ẹgbẹ́ ṣe máa pè ní Ksefi. So kí ni a ní a ṣe? A ní a pé ìgbà tí a dé gbòòrò ní wọ́n gbébọn ti àwọn ọmọ mi tó gbébọn lọ rí, tó ta rọ́bà rí. Ọmọ tí wọ́n kọ́ pa bisikíìtì ní ọlọ́ọ̀rá àti mínírààsì lọ́dọ̀ ìyàwó àbúrò mi kan. Kí lorúkọ àwọn wọn? Ṣé àwọn ta ni? Àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Orúkọ wọn ni Oyèbámijí Ibrahim. Ó tọmọ ọdún mélòó? Ọmọ 27 ni. Ìkejì ńkọ́? Èkejì jẹ́ 25. Kí lorúkọ rẹ̀? Sumaila Oyèbámijí, Ismaila Oyèbámijí Sumaila. Sefiu ọmọ 23 ondo. Kí náà sọ pé wọ́n ṣe gan? Wọ́n ò ṣe nǹkan kan o, ọmọ mi ò gbébọn rí o, èmi bàbá wọn tí mo ti yìnbọn rí, mo ti fi ọwọ́ kan ìbọn ní èsì ti lé lógún ọdún, mo ti lọ gbé fún àgbẹ̀dẹ ní èsì ti wọ̀n tí nígbà tí ọ̀tí ẹ̀wù mí yìí ni wọ́n gbà mọ́. Bí wọ́n ṣe wá pọ́n tán tẹ́ ń gbé bí akókò wọn dà sí, àní a bá lọ ha màlẹ́ òkú lọ́wọ́ wípé ìgbà tí àgbà lọ wọn rí. Ní wọ́n ń parọ́ mọ̀já ábùṣe, wọ́n ní pé láti ọ̀dọ̀ gọ́fúnọ̀ ni wọ́n ti rán wá sínú ìlú nípa APC tí ń da ìlú rú. Ní wọ́n sáà ń parọ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kó lè rí ti hàn rò wípé àti ọ̀dọ̀ gọ́fúnọ̀ ni wọ́n ti rán wá pé APC ń da ìgboro rú. Àwa ẹ̀ sì bára wa jà, bíbí ìdìbò wọlé l'Akínlàlú àjọ ń ṣe ni, gbogbo ẹgbẹ́ tí ń bẹ l'Akínlàlú ẹ̀ ń bá ti wọlé, gbogbo ẹgbẹ́ náà àtó ti di kan náà nù. So bó ṣe wá dàbẹ̀ pé ní wọ́n máa wá wọ́n bàbá lọ wọn tí wọ́n ń parọ́ orí burúkú tí wọ́n ń pa ní tí ò yá wa nù. Lára àwọn ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ìṣẹ̀lẹ̀ kájalè kòkó ká. Ṣé rí àwa náà gbọ́, báwa ṣe gbọ́ rè, bẹ́ẹ̀mi ṣe gbọ́ rè kò ṣojú mi o. Wọ́n ní bàbá sójà yẹn ó ti pẹ́ tí wọ́n ní bàbá wọn gan-an fúnra rẹ̀ nígbà tí iṣẹ́ sójà, èèyàn wa náà ò kéré, inú ilé bàbá sójà wa àìgbàbẹ̀
bí ẹ bá fọkàn fúláwà rẹ̀ ó ti dòkú léèyàn ọmọ ìlú Akínlàlú yìí ni bàbá sì wà ṣèjọgbọn ó sì ṣègbè arúgbó ara tọ́jọ́ pé ìdí gan fi rákòrò ní èsì bí ó gbódé ìwà tí wàá ń hù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti máa gbogbo àwọn ọmọ ẹ̀ náà la ìwà bàbá wọn ni wọ́n mú nábà ní ìkànnì náà ọmọ wọn lọ jí kòkó ká lábọ̀ ọba ńgbà wàá jí kòkó ká wọn ní ẹtí jí kòkó ẹ̀ka olówá ló pe Àmọ̀tẹ́kùn alọ́mọ tẹ̀ náà ń ṣe Àmọ̀tẹ́kùn táwa ní kan wá bóun fi Àmọ̀tẹ́kùn kó àwọn tí wọ́n jà lólè nígbà wọn sì wà rí wọn mú nígbà tó máa gbé ẹ lọ tí wọ́n ti mú tí ẹ máa lọ gbé ẹ sí police station wọ́n pé àti sẹ́rẹ̀ ilé wọn ni a tún lọ ní àbágbọ́n máa lọ bí a ṣe bẹ́lẹ̀ lórí mọ́sẹ́lẹ̀ báyìí dábàá di ọ̀gá mọ́ àti Àmọ̀tẹ́kùn lọ dábàá fi aṣá lùhàn a tún gbà mọ́ ọwọ́ wọn. ẹjọ́ náà ṣébi tí tá a gbéjà lánàá ṣé èsè bẹ̀rẹ̀ kí wọ́n kọrí sí dípò kí wọ́n kọrí ibẹ̀ wọn ò kọrí ibẹ̀. àwọn Àmọ̀tẹ́kùn padà wá wọn ò kọrí ibẹ̀ o aráàlú náà kọjú oró sí o. ṣé ń ṣe pé àwọn ọmọ yín wípé wọ́n jẹ́ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ láyé àti láyé gbogbo Akínlàlú ti mọ̀ pé sọ́jà oró ń bẹnu sọ́jà kọ̀sẹ́ ní ọ̀kan tí ó tọ́ bá sọ rẹ̀ àtọ́mọ́ kọ̀sẹ́ ní ọ̀kan tó bá sọ rẹ̀ tó ń ta àrínu o. ìjọ tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ sílẹ̀ gangan tí wọ́n kọ́ fà wá láyé láti jẹrin ìjọ yẹn ọmọ àbúrò mi gangan tó kọ́sẹ́ lọ́dọ̀ mi mẹ́káìkì lọ́lọ́sẹ̀ ní ayé tuntun bó ṣe ń bọ̀ ní lójú ọ̀nà ó ní àwọn Àmọ̀tẹ́kùn pé wọ́n dán dúró wọ́n ní kò wọ́n ọkọ̀ ó náà abilẹ̀ pé kí ló ṣe irinṣẹ́ màsín pẹ̀sùwánà kó sẹ́yìn màsín lọ́jọ́ yẹn ọ̀tọ̀ ní àwọn ọmọ tó jalè ọ̀tọ̀ ní àwọn ọmọ tí tẹ́yàrá mú lójú ọ̀nà ìjọ yẹn ọ̀nìjẹta mo sùn ṣọ́ọ̀bù ni mọ́tò yẹn dé àti ṣọ́ọ̀bù náà ti ń yìnbọn lọ sókè. àwọn mọ́tò yẹn tó bíi mélòó. mọ́tò mẹ́ta ọ̀pọ̀ ẹlẹ́kọ̀ọ́ àbí mẹ́jọ. irú mọ́tò wo. àgbẹ̀ mọ́tò ọlọ́pàá yẹn tẹ́ ọlọ́pàá ń lò yẹn ẹlọ́ọ̀sì mẹ́tò méjì pọ̀lú sẹ́yìn náà ní lágbègbè yẹn sẹ́yìn náà ní láyẹn kan náà rúwá tó wà lórí sẹ́yìn náà ọ̀kadà bíi mẹ́jọ ló wà níbẹ̀ àti ṣọ́ọ̀bù náà ti ń yìnbọn lọ sókè ọkọ̀ tẹ́ béèrè lọ́wọ́ ni ẹ̀kan níjọ́ yẹn ìyá afẹ́ tó ń lọ tó ń tẹ́ ń fọ aṣọ lọ́wọ́ oníkọ́ gbàǹbà àti Kádíjà ọmọ tó fọmọ lọ́yàn nílé bàbá ní rògbè bọ́dà mi kan wà nílé wọ́n ti lé 20 years tí bọ̀dá ti ní stroke nínú ilé wọ́n lọ jálẹ̀ kún bọ̀dá agbé bọ̀dá yìí bọ́ tábìlẹ̀ sínú bọ̀dá yẹn nínú agboolé wọn ẹsẹ̀ títí o kí ṣẹlẹ̀ àbàsọ́jà o kí ṣẹlẹ̀ àbàsọ́jà ara o ẹni yẹn ti wà lé ní ìlọ́pọ̀ 23 years tó ti wà ní tí ò ti lè rìn abẹ́rẹ́ sí ní bọ̀dá yẹn mọ́nu ilé ń jọ létà bó ti bẹ̀rẹ̀ sí yín ìbọn káàkiri lọ ebi gẹ́mọ́ sáńjọ́ náà ni o wọ́n ṣe pápá àbúrò mi o kankan o wọ́n ní òkè nígbà tẹ́kọ̀tẹ́ ti lọ mo ní káyọ̀ jálọ̀ gbé ọmọ ìbọyá níwọ̀n yẹn pé mùsùlùmí ká lè sí wọn ní lọ́jọ́ tí wàá ti kúrò tó wá ti kú ká mọ ṣe kiri káyọ̀ pé báyà ká mọ gbé ẹ lọ bí kọ́ padà tó tọ̀ padà tó a tún yìnbọn padà a ti gbé ọmọ ẹ̀gá pé ká mọ gbé ẹ lọ a tún kó pọ̀ sọlẹ̀ ní pé káwọn tó pa wà náà a tún kéré mọ́lẹ̀ wọ́n pẹ́ ní káyọ̀ bá mọ̀ ó ṣe ní fáwọn bẹ́ẹ̀ yẹn òkà mọ́ bọ̀ tó wá ti kó ní fáwọn ẹ̀ pé kó wá ṣe fàájì làkílàlù ọwọ́ tó rí wọn bẹ́ẹ̀ tọ́nu báyìí ẹ̀dà pọ̀ mọ́tò ẹ̀rí mọ́tò ń bẹ ní sẹ́ lọ́dọ̀ wa nísàlẹ̀ pàṣẹ lọ́wọ́ báyìí ẹ̀dà pọ̀ fìbọn fi ogun mọ́tò ẹ̀rí tí ó dá ìmọ̀ ó dá ìmẹsẹ̀ àti yàtá ìmọ̀ sí ra ń jẹ́ o àmọ́ wà mẹsẹ̀ o àjálẹ̀ o gbogbo ọkọ̀ tán pé àpé o lè ní wá pé àǹkógi dáná irọ́ náà pa o irọ́ ni o kò sólẹ̀ ọmọ tó mú èso lásán lọ́wọ́ ẹ̀ kò sí mbẹ́ o kò sí ọmọ Akínlàlú kan tó lè pọ̀ gbégi dání pọ̀ ń dúró lójú ọ̀nà kò sí o à ń parọ́ ni o. ẹni gan tí ọmọ tó jẹ́ ọ̀dàdá tó dá ọ̀rọ̀ yìí gan lẹ̀ ǹjẹ́ ó ṣì wà láàrin ìlú báyìí. ó àmọ́ bí ẹ̀wà o àmọ́ bí ẹ̀wà o. n tí mo rí ní ìjọ yẹn mo kàn sùn lójú oorun ni wọn kàn lé àbúrò mi kan wọ ilé ni wọn ṣe láàbúrò mi wọlé ojú oorun tí mo di mọkàn dìde ni kí ló dé ìdí tí mi ò rí wọn kàn gbébọn tì mí ni wọn ṣe gbébọn tì mí báyìí. ṣé níta. ìyẹn nìkan dúró ń bí báyìí. nínú yàrá yín. nínú yàrá mi ò lè rin ẹ̀gbọ́n tí mo fi ń rìn mo ti sí kìíní ìsìn ó ti lé ní bíi ọdún 10 so àwọn yẹn dà dì mọ́ mi mo sáà ń bẹ pé ẹ fi ilẹ̀ ìkan wà wájú mi báyìí wọ́n fẹ́ gbé àkélà mi lórí ni so àbúrò mi kan náà wo fíìmù ní bẹ́ẹ̀ ń fi sẹ́ẹ̀tì wo fíìmù wọ́n gidi tiẹ̀ náà kí ló dé. òun ò sí ń ta inú ilé ló wà. inú ilé ló wà before. èèyàn kan ṣoṣo ló wọnú ilé. èèyàn kan ṣoṣo ló lé wọnú ilé láti ta
àbúrò mi kan wà pẹ̀lú mi ń wo fíìmù nínú pálọ̀ yẹn ó fi sẹ́ẹ̀tì mi wo fíìmù mo ní kó máa lọ nínú pálọ̀ fúnra mi mo ní kó máa lọ pé mi ò fẹ́ ariwo pé mo fẹ́ sùn ojú oorun yẹn mo ti jí ọmọ yẹn ti dì mọ́ mi pé ń gbangba wọn ọmọ tí ò ń ṣe bí mo ṣe rí ni wọ́n sá mọ ẹgbàá yẹn náà fi ń kó bòmí ẹ̀ sáà wọ́n rí i pé ọmọ yẹn ò fẹ́ fi mí lẹ̀ bẹ́ẹ̀ tí tó fẹ́ yìnbọn yẹn nígbà mo ti rí i pé ọ̀ẹ́lẹ̀ yóò yìnbọn sí mi o mo wá sọ fọmọ yẹn mọ́ bá wọn lọ hàn lè pẹ́ so bọ́n ṣe rí i pé ọmọ yẹn fi ara rẹ̀ lẹ̀ báyìí wọ́n bá fi lẹ̀ ìbọn tí ó dẹnu ẹ̀kọ́ lẹ̀ báyìí ilé bọ̀dá mi bẹ̀ náà gbébọn lọ ọmọbìnrin tọ́gbọ́mọ pọ̀n nínú ilé à ń yìnbọn fọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó sọ pé kí ló àbúrò ń ṣe tẹ́ fi yìnbọn fábúrò tí ọmọ ọ̀tọ̀ náà fẹ́ wọlé bá tó gbébọn fún ni bàbá rẹ̀ náà amúbọn ànà mọ́ bàbá ẹ̀ lórí ẹ̀jẹ̀ ọmọ ìwà nù lẹ̀ ní ìsìn ọwà níwájú ọwà nù ilé báyìí ní ìsìn nínú ilé yẹn gbogbo bí wọ́n ti yìnbọn sí ọmọ yẹn gbogbo bí ìgànnà tí ìbọn lu ọ̀nbẹ nù ilé báyìí láyé so ohun tí mo wá ń gbọ́ ní ìsìn ni pé àwọn àmọ̀tẹ́kùn sọ yìí pé báńdíìtì ni àwọn wá mú lákínlàlù èmi ọmọ bí irú òlù báyìí yóò ẹ̀yin náà wo bí akínlàlù ṣe rí o èmi ọmọ báńdíìtì ti ń bẹ́sẹ̀lẹ̀ lákínlàlù tán wá mú o lóòótọ́ la gbọ́ yìí pé àwọn ọmọ kan wọ́n jalè bẹ́ẹ̀ nígbà táwọn ọmọ jalè wọ́n mọ inú ilé ibi tán ti jalè wọ́n dẹ̀ lọ wọ́n ìfáìtì àwọn àmọ̀tẹ́kùn wọ́n lọ kó wọn ìbọn àmọ̀tẹ́kùn mọ àwọn ọmọ yẹn pé wọ́n dẹ̀ mọ inú ilé ibi tán ti jalè kí wàá ní inú ìlú tí ọwọ́ táwa wá ń dàrú láǹbùrọ̀ wá yanú ilé ẹnì kọ̀ọ̀kan káàkiri gbígbà yìí pé wọ́n ti sọ yìí pé ká máa mú ẹnì kọ̀ọ̀kan wá yanú ilé ẹnì kọ̀ọ̀kan wá yìnbọn káàkiri ń pọmọ káàkiri ìdílé kan ṣoṣo la Akínlàlù wọ́n á sọ gbogbo olú wa aṣọ àsínú ọ̀fọ̀ ìdílé kan ṣoṣo ni ìlú wa jẹ́ bí ẹ̀yin náà wò bí gbogbo wa sì wá rí sọ yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tọ́lọ́ba tó níjòyè tá a sì níjọba kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìyá yóò sì gbọ́dọ̀ jẹ́ àgbé o ìyá yóò gbọ́dọ̀ jẹ́ àgbé bá lè rọ̀jọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìyá yóò gbọ́dọ̀ jẹ́ àgbé o. kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ibo ló wà lọ́jọ́ náà. so èmi ń lọ inú ilé ní ọjọ́ yẹn so ilé wa nìyẹn bẹ́ẹ̀ so mo ti rí wọn látọ̀kán torí wọ́n rí àwọn rédì àdúgbò ṣùgbọ́n mi ṣọ́ọ̀kì tèmi fi rí wọn mo wá fi sá lọ́dọ̀ brọ́dà mi nínú ilé so ibẹ̀ náà ti wá bọ́ọ̀sì mi náà ti gbé mi jáde láti rẹ̀ brọ́dà ẹ̀yìn àké tí wọ́n mú lọ́wọ́ náà fi gbá mi bíbá yìí lélẹ̀ láti mi fẹ́ tẹ̀lé wọn so tó tún na brọ́dà mi mọ́ bẹ́ẹ̀ ká ní mi tètè tẹ̀lé wọn ni ọ̀bá yìnbọn fún mi gan mọ́ ọ̀dọ̀ brọ́dà yìí yes. So ìgbà tí wọ́n wá ń gbé ẹ lọ́nà ọkọ̀ kí làwọn kan tí wọ́n ń sọ tó ń gbọ́ tàbí kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ gan tó fi jẹ́ pé wọ́n ń sọ fún tọ́lá ti mú ìyàwó suspect tí wọ́n wá wá so wọ́n á ń béèrè lọ́wọ́ ìyàwó suspect pé níbo ni ọkọ ẹ̀ ń kó bọ́n sí pé wọ́n tún fi style ẹ̀yẹ́ ń tẹ̀ mí pé níbo ni èmi náà kó bọ́n sí pé ìbọn tí a kó pa wọn wé níbo ló wà mo lè mi mọ nǹkan kan pàǹtẹ̀ sọ yìí pé ẹ ṣáà ìpinnu lílẹ̀ tí wàá gbé mi so wọ́n ti handcuff mi gan-an tó handcuff wọn fi tear gas sí mi lójú wọ́n fún mi gbájú fún mi gbogbo ẹ̀ wọ́n fi ráyè handcuff mi sínú mọ́tò wọn so gbogbo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ inú ọkọ̀ lèmi wà gbogbo bá ṣe ń yìnbọn fún àwọn èèyàn lọ́tún lósì mo wà ní ọkọ̀ inú bá àwọn so ẹ̀ẹ́dẹ́gbọ́ adé ọ̀dọ̀ wọn ní kínní wọ́n tún jẹ wáyà bẹ́ẹ̀ náà wọ́n tún wá tì wá mọ́nú sẹ́ẹ̀lì wọn bẹ́ẹ̀ so wọ́n ti jẹ́ ni. èèyàn ó tẹ̀yàn mélòó tí ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ àwọn mélòó ló kú àwọn mélòó ló lè sọ pé wọ́n fara pa yánnayànna. wọ́n pọ̀ o tí mi ò lè sọ ọ̀rọ̀ àwọn méjì gan kú àwọn tí bọ́n bà gan tí mi ò lè kà. orúkọ mi ni arábìnrin Eilat Adéyẹmí. ìlú wo la wà yìí. ìlú Akínlàlù la wà yìí. ṣé wà nílùú lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀. mo wà nílùú ní ọjọ́ yẹn even though inú ṣọ́ọ̀bù ni mo wà ní ọjọ́ náà tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀. ìwé lára àwọn ọmọ tó ń yìnbọn pa yìí ó ṣe jáde kúrò ní ṣọ́ọ̀bù tó wá ra bisikíìtì ni mo gbọ́ tí wọ́n yìnbọn fẹ́mi náà dúró lẹ́nu géètì báyìí ní ọjọ́ yẹn ìkọ́ ní ọjọ́ yẹn àti ẹ̀sẹ̀ tó bóyá pé wọ́n lè rìlíìsì ìbọn àwọn ordinary àmọ̀tẹ́kùn lásán tó wá dínú gba láàrin rìlíìsì ìbọn nígbà tí mo ṣe ọlọ́pàá so gbà tí mo gbọ́ tí ọmọ yẹn tán yìnbọn fún ọmọ yẹn bí ọ̀rọ̀ yẹn ṣe di bó lọ ìyá mi everybody kan sásálà fún ẹ̀mí ẹni níwájú ọ̀yàtọ̀ ọlọ́run kan lọ́ba tó tèmi gẹ́gẹ́ fún ara mi ọlọ́run ló yọ mí ní ọjọ́ yẹn
torí mi gan ti dòkú mọ́nú ṣọ́ọ̀bù mi mọ́ nǹkan tí mo ṣe tó ẹjọ́ abẹ́ ìjọba wa wọ́n jọ̀wọ́ wọ́n bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ lọ lásán. ṣọmọ tó wá ra nǹkan lọ́dọ̀ yín lọ́jọ́ yìí ṣé ó dojúkọ wọn ni. kò dojúkọ wọn. ǹjẹ́ ó ní nǹkan ìjà lára. kò ní nǹkan kan ìjà rárá àtọ̀ bí mo ṣe ń wọ ọmọ yẹn gan jọ ẹ̀dà pọ̀ ṣe dé látòkò wọ́n dàpọ̀ ṣe dé látòkò nítorí aṣọ tó wọ̀ kì í ṣe aṣọ tó bí aṣọ oko ni ó wà ní ààrẹ ní ọjọ́ yẹn bisikíìtì ìtọ́ra àjọ yẹn gọ́dà bisikíìtì ẹ̀ bá pẹ́ àwọn tó kàn ń rìn kọjá lọ bóyá náà fi ẹsẹ̀ gbá bisikíìtì yẹn sí inú gọ́tà bisikíìtì yẹn gbogbo àárọ̀ àná yẹn bisikíìtì yẹn sì wà ní inú gọ́tà ń bí báyìí. wọ́n pa ojú ẹ̀jẹ̀ gbọ́n lélẹ́yìí òjò tọrọ ló jẹ́ kí ó ti wọ́ ṣe àwọn blood yẹn tó ti ṣàn lọ òjò tọrọ of recent bóyá ní àná mọ́júmọ́ ìjẹta mọ́júmọ́ àná lọ́wọ́ ṣe ojú ẹ̀jẹ̀ lélẹ́yìí gbogbo bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ti ṣa ẹ̀ta tí wọ́n yìn jọ yẹn gbọ́dọ̀ náà ti ṣe àwọn ẹ̀ta òun lọ́ọ́ fà tí ọ̀pọ̀lọpọ̀ fi ṣá lọ ní ọjọ́ yẹn wọ́n tún ń lọ bí wọ́n ṣe ń lọ wọ́n ti dé sáìlì bíi ọ̀pá yẹn bóyá létà tí wọ́n ti rí pé àwọn táwọn kan yẹ yí wọ́n kàn tó padà ní láti wá pick up àwọn tí wọ́n tán shoot sílẹ̀ àtàwọn tán ní júrì mítọ́ pé wọ́n aráàyè sá lọ wọ́n kó gbogbo wọn pààkì wọn àwọn mítà tó rí lójú títì wọn gbogbo náà kóńjọ yẹn ni wọ́n kó wọn lọ́jọ́ yẹn máa ń wọ́n dà pé kí ló ṣẹlẹ̀ but later nítorí wọ́n kàn lè rí pẹ̀lú issue yìí ni pé before kó tó di ọjọ́ yẹn àwọn àmọ̀tẹ́kùn yẹn gẹ́gẹ́ bá àwọn yẹn ṣe sọ tẹ́lẹ̀ wọ́n ní ẹnìkan mú rìpọ́ọ̀tù wá fún sí ọ̀dọ̀ àwọn ní ọ́fíìsì ọ̀dọ̀ àwọn máa kan wà tí ó ní village kan wà tá à ń pè ní Abọ́ba máa yẹn jẹ́ villager síbẹ̀ tó ń dáko níbẹ̀ ó wá mú rìpọ́ọ̀tù lọ sọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn pé wọ́n jí kòkó eventually àwọn àmọ̀tẹ́kùn yẹn tẹ̀lé lọ́bẹ̀ bàtán débẹ̀ wọ́n bẹ nìyẹn bẹ lóòótọ́ wọ́n dẹ̀ mú arrest ẹjọ́ yẹn with handcuff wọ́n ti arrest ẹjọ́ yẹn tí wọ́n gbé bọ̀ wọ́n gbé gba family house wọn lọ gẹ́gẹ́ bí sọ pé máa débẹ̀ lẹ́ẹ̀kan but ọmọ ẹni yẹn ó jẹ́ ọmọ retired soldier lẹ́yìn tí wọ́n lọ jalè yìí retired soldier ni wọ́n ṣe wá arrest ẹ̀ wọ́n gbé family house wọn lọ gbọ́ bàtán débẹ̀ àwọn siblings ẹ̀ attack àwọn àmọ̀tẹ́kùn yẹn níjọ́ yẹn pé ẹni máa gbé lọ kílẹ̀ fẹ́ẹ́ gbé yẹn kan along the line ọ̀sálọ́mọ́ lọ́wọ́ níjọ́ yẹn nígbà tó wá bọ́sẹ̀ wá sálọ́mọ́ rò pé immediately náà lọ report ní police station pé àwọn báyìí wọ́n attack àwọn pé wọ́n dẹ̀ gba ìbọn ní ọwọ́ àwọn ojú ẹ̀ làwọn ọlọ́pàá yẹn náà tẹ̀lé wọn wá níjọ́ yẹn pàtàkì wá give report wọ́n dẹ̀ débẹ̀ níjọ́ yẹn wọn àbá wọn yẹn níjọ́ yẹn but wọ́n arrest ìyá tó bí ẹni yẹn àti ìyàwó rẹ̀ but láàárọ̀ báyà ní alẹ́ ẹjọ́ yẹn wọ́n para release wọn pé ìgbà tí wọn àti rí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ gangan bọ̀ láàárọ̀ ọjọ́ kejì the commandant tó wà ní Ifẹ̀ North ó pe youth leader tó jẹ́ ọ̀gá tiwa youth leader pé ṣé ìwọ náà gba òǹpa nǹkan báyìí tó ṣẹlẹ̀ aláwọn náà gbọ́ pé wá sí Akínàlú kí lè wá fẹ́ ṣe ìtọ́ṣẹ́ ní ti pé a gbọ́ pé ní wọ́n gbà bẹ́yìn but ọmọ tó gbà yìí tẹ́ bá ní pé ẹ ṣe ń ṣe kẹ́ má tètè rí mú but àwọn atájọ́ màálù a lè mọ ibi tó lè jẹ sí ẹ drop number yín anytime tá a bá ti rí guy yìí àti tètè máa pè é pé ibà ìlọ́wọ́ akẹ́sìkínní kẹwàá pìkẹ́ wọ́n dẹ̀ láwọn ti gbọ́ láàárọ̀ ọjọ́ Tuesday which is Tuesday ìjẹta wọ́n láwọn ti gbọ́ wọ́n dẹ̀ agreed ìfúró gan ó tún ra àwọn àmọ̀tẹ́kùn mẹ́ta wá sínú Akínàlú lóúnjọ́ yẹn láti wá bá olórí ọ̀dọ́ sódà tí wọ́n lè jọ dálọ̀ papọ̀ because orí fóònù àti kọ̀mọ́dá ti kọ́ jọ sọ̀tẹ́ ìyẹn olórí ọ̀dọ́ wọ́n ti jọ dálọ̀ papọ̀ wọ́n jọ sit wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ papọ̀ pé nítorí ẹni pé tẹ bá lẹ̀ máa wí káàkiri ó ṣe kẹ́ máa rí tẹ bá tún gẹ̀ lójú gan ẹ lè máa rí àlàsẹ̀ ìtàn ọlọ́pàá náà dẹ̀ ti give report tẹ́tẹ̀rẹ̀ pé àwọn people yìí wọ́n lẹ́jọ́ ní court and the only way tẹ́ ẹ̀ bá rí wọn mú nìsín gan níjọ́ tó bá wá láti wá jẹ́jọ́ ní court you can easily get them on that day because kò gbọ́n fẹ́ ṣe tán sí kínní tí wọ́n àní wá sí court lọ́jọ́ yẹn and they all agreed on that day pé àwọn máa ṣe bẹ́ẹ̀ but títà kan bá rí ni pé láàárọ̀ wọ́n wá láàárọ̀ wọ́n dẹ̀ jọ discuss lórí ìrìnàjò tán máa rìn láti lè jí pé wọ́n mú àwòtí ọ̀sẹ̀ yìí bọ̀gbà tí èdè ọ̀sán nìkan bíi one mo sọ tẹ́tẹ̀lẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ sí wọn bí nǹkan kan ló yí sí alórí kò yéèyàn àkàndé rí pé láti òkè láti bá ṣe wọ kíní báyìí náà ti ń spray ìbọn bọ̀ gbogbo ẹni tán rí báyìí náà ń short ẹni tó bá sojú mi dá gan tí ò tètè ya lọ wọn á fìbọn lé òun lọ́fà ẹni tí wọ́n pa sí báyìí jọ yẹn ọwọ́ ara bisikíìtì níbí báyìí lọ́dọ̀ woman àti bẹ́ẹ̀ báyìí jọ yẹn ni ọ̀rọ̀ ara bisikíìtì báyìí wọ́n jáde padà báyìí ni wọ́n short ẹ̀ sí lẹ́yìn báyìí wọ́n drop ẹ̀ sí báyìí woman tí wọ́n ta bisikíìtì òun lọ́ọ́ yọ òun gan náà because òun gan náà tó fẹ́ gbowó gan náà ọ̀la ẹ̀kọ́ kan ṣàforí níwọ̀ inú shop níjọ́ yẹn ló jẹ́ kí ìbọn ba woman yẹn náà jọ yẹn náà
bí mo tí wọ́n drop tí wọ́n pa ẹ̀gbọ́n sí báyìí tábúrò sáré bọ̀ pé ẹ̀gbọ́n mi ibi tí wọ́n ti drop àbúrò náà nìyẹn ibi tí wọ́n kọ́ ti rí yẹn tọ́jẹ́ ẹ̀gbọ́n kẹta tọ́jẹ́ ẹ̀gbọ́n pátá náà tó náà tó ń sáré bọ̀ a máa mú níbi tí wọ́n ṣọ̀tì náà sí nínú àgbélé bẹ̀ because ìrìndé ìtajà pé tó náà ti yọban wọ́n ti ẹ̀ sáré lọ nínú àgbélé náà lọ pa ohun tiẹ̀ sí tí òṣìṣẹ́ kó lè bẹ́ fún ẹni tó bá rúfin bẹ́ẹ̀ ẹni tá a kan lè sọ ní pé àárọ̀ ìjọba wa a mọ̀ pé ìjọba tí a ní listening yes ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ìlú tí wọ́n sì lè fẹ́ kí ìyà ọjọ́ ọmọ ìlú gẹ́gẹ́ bá a ṣe wípé gbogbo àwọn security agency ní tí wọ́n wà fún náà nìkan protect lives and properties but ibi tí nǹkan wá ṣe dé ní ìsọ̀rọ̀ yẹ pé àwọn tó ní ká máa protect lives and properties tó yẹ pé àwọn tó wá ń pa àwa ìlú ẹ rí i pé ìgbà kan fẹ́ tù ní tẹ́ báwo dáadáa gan ẹ rí i pé the rate àwọn èèyàn gan ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń níṣe ìrọ̀lẹ́ náà ṣẹ̀ṣẹ̀ ń pariwo kó kálukọ̀ máa ṣí ṣọ́ọ̀bù because rate bí wọ́n ṣe sọ́sẹ́ ó dùn wá gan gidi because àwọn tí àwọn ọjọ́ ọ̀la wa àwọn tó jẹ́ pé à ń pera wa ní leaders of youth àwọn náà là ń pè ní leaders tó wá jẹ́ pé àwọn làwọn à ń pa ọjọ́ ẹ̀dùn ọkàn fún wa ẹjọ́ à ń rọ̀jọba wa Senator Dr. Nurudeen Adémọ́lá Jackson wípé kán gbà wá ọ̀dọ́ ìtọ́kọ̀ tó wá bà mí nínú jẹ́ because lálẹ́ ẹjọ́ tí kìí yẹn ṣẹlẹ̀ nígbà tí ó wá da lẹ́tà gbọ́ report wípé wọ́n ń pe àwọn tí wọ́n first victim yìí tí wọ́n pè ní bandits ọjọ́ ìtọ́ pààyàn lẹ́kún mo tún fàṣíkò yìí rọ ẹni tó jẹ́ PRO àwọn Àmọ̀tẹ́kùn Commandant Yusuf Idowu Abbas report tí wọ́n gífù lálẹ́ ẹjọ́ yẹn mo rọ̀ wọ́n ní kán debunk ẹ̀ and they can tender apology sí public apology because intan sọ yẹn wọ́n fi tánìjì méjì wá ń bẹ yìí ni wọ́n dẹ̀ fi tàbùkù wa ni allegation bùkún náà fi kàn wá tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin wà ń bẹ yẹn àwọn èèyàn yẹn wá ń ṣiṣẹ́ ń bẹ yìí ẹ̀dẹ̀ allegation bùkún kà wá tá a wà nínú ìlú ṣé ẹ̀ mọ ìlú ju àwa tá a wà nínú ìlú lọ ni nígbà tẹ́ bá ń pè yẹn ní bandit àmọ̀túmọ̀ tí ń jẹ́ bandit hoodlums arms violence gbogbo àwọn nǹkan yìí lẹ̀ wá ń fi ka àwọn èèyàn wa látara pé tó pa wá nígbà tẹ́ pa wá tẹ́ tó wá ń fi àwọn abúkù àlébù búkú ẹ tó fi ń mọ́ wa lára ṣé ká sọ wípé ẹ fi cover up iṣẹ́ yín láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ṣiṣẹ́ ìdàkílẹ̀ fẹ́ kíni kápẹ́lẹ́ yẹn sí torí gbogbo nǹkan ìwà kan wù yìí ó jẹ́ nǹkan ìdọ̀tí tó yẹ pé ó lè tàbùkù bá ìjọba gan tàbá gbégbèsè lé lórí torí tí àwọn èèyàn máa sọ ni pé bóyá ìjọba ni wọ́n rán wọn ní gbogbo tí wọ́n ń ṣe yìí pé káwa máa pa àwọn èèyàn nílùú ẹjọ́ àrọ̀ ìjọba wa ni a fẹ́ kí ìjọba òfin tí justice kó prevail tí òfin kó fẹsẹ̀ múlẹ̀ kófin ó dẹ̀ fìyà jẹ tó bá rúfin orúkọ mi ni Comrade Adéyẹmí Abíọ́dún Mohammed tí mo jẹ́ secretary Ọ̀dọ́ọ̀lù Akínlálẹ̀ ẹ ṣé gbèsè. pípẹ́ ó yìnbọn fún ọmọ yẹn láti ibẹ̀ yẹn ó wá ń sáré bọ̀ láti ibẹ̀ yẹn nígbà tí pẹ̀lú ọ̀tá òǹgbà báyìí bọ̀ àti pẹ̀lú eré ni o kì í ṣe pé bóyá ó ń rìn o pẹ̀lú oró níṣẹ́ kí ni níṣẹ́ ń bọ̀ bó ṣe wá dé ó kàn yàbá yìí náà ni pẹ̀lú àwọn ọmọ Àmọ̀tẹ́kùn yẹn wọ́n fọ́ lóró ẹ̀wà òbí tí wọ́n pa sí ibi báyìí ẹnu ọ̀nà ilé ọba àjẹta ibi bàtà wà yìí ilé ọba àjẹta ni wọ́n pa sí ọgbóyè ní ìran ibi tí wọ́n pa sí rèé ilé ọba àjẹta tí wọ́n pa sí rèé ẹ̀wọ̀ tábà wo bí dáadáa á da iye pẹ̀lú àwọn bọ́ọ̀dù tó wà níbí ni ẹ wá wo blood this is the blood ẹ wọ ẹ̀jẹ̀ rèé o ẹ̀jẹ̀ rèé o gbogbo àwọn tí wọ́n wà nílé wọn sáré wọlé ní o wọ́n yẹn fáyà wọn náà o ẹ wo gbogbo nǹkan ẹ dákun. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation. A round of applause. Thank you.